Auntie Blessing. Ta ni yẹn? Èmi Auntie Vicky ni. Auntie Vigi. Kí ló ṣẹlẹ̀? Auntie Blessing, ẹjọ́ ìyáàlá tí mo fẹ́ fi sùn. Mo fẹ́ fi ẹjọ́ ìyáàlá ti sùn. Ìbọn nǹkan jẹ́ mú léyìí. Ṣé yóò mọ̀ pé 2026 la wà? Mi ì sí nlé ṣóyè yìí. Ẹ ṣì ń yé. Mo ní mi ì sí nlé, ẹ kúrò lẹ́nu ọ̀nà mi ì sí nlé. Ta ni wá ń fọhùn? Ẹ ṣẹ̀ ṣì ń yé. Ẹjọ́ ìyáàlá tí mo ní wá fi sùn yìí. Ẹ fẹ́ wá fẹjọ́ ìyáàlá ti sùn. Ẹ lọ fi sun landlord. Ṣó ti yé yín? Ẹ lọ fi sun landlord. Gbogbo 2025 ìjà mo bá yín fi dá sí títí. Ẹ lọ fi sun landlord. 2026 la wà. Mi ò lè ṣílẹ̀kùn. Kí ìyá wí fún yáyọ ọdún. Auntie Blessing. Mo ní mi lè ṣílẹ̀kùn, ẹ kúrò lẹ́nu ọ̀nà mi. Mi ì sí nlé rárá, mi ì sí nlé. Ẹ lọ fẹjọ́ sun landlord. Ẹ ṣé. Àwọn onírànú. Ẹjọ́ tó ń rò ní 2025 títí kò tó wọn. A túbọ̀ sí 2026 ẹjọ́ yìí. Èmi tí mò ń forí ara mi ronú tí mo fẹ́ ṣe nínú 2026 tí màá lálùyọ. Ẹjọ́ orí burúkú, ẹjọ́ atami ọ̀ráyè. Ẹ pa mí o. Gbogbo ará àdúgbò ẹ pa mí o. Mi ò mọ nǹkan tó ti Auntie Blessing tó wá gbé ọ̀rọ̀ 2026 sórí bí ẹni tí nǹkan ṣe. Ṣé 2026 ó yàtọ̀ sí 2025 ní kò yé mi? 2026 kò rẹ́rìn, 2026 kò jáde. Bó bá rìn báyìí ó máa dàbí pé ń ronú. Ṣé 2026 ó yàtọ̀ sí 2025 ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ní 2026 a gbọ́dọ̀ sọ̀rọ̀, 2026 a gbọ́dọ̀ ṣe pé bọ̀rọ̀, 2026 a gbọ́dọ̀ sọ̀rọ̀ ènìyàn. Níwọ̀n ní 2025 náà ló wà ní 2026. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Auntie Blessing wá di nǹkan sínú ilé. Yàtọ̀ sí ọyẹ́ tí kò mú ní 2025 wọ 2026. Ṣé ìyẹn ló wá mú gbogbo 2026 yàtọ̀ ní? Èyí tú mi o. Ó tú mi ó rẹ̀ mí.